Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá à ń gbọ́ ní ìsìn tó ń lọ lọ́wọ́ ò ní wípé bí a ṣe gbọ́ wọn ní màmá àǹtí wa fashion wọn ni wọ́n wá rí kábíyèsí ní inú ààfin. Wọ́n ní wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ilẹ̀kùn wípé kábíyèsí wọn ṣe dáadáa sí àǹtí wa fashion wípé kábíyèsí kan abandon àǹtí wa fashion sí ilé Ìkòyí ni àti ọmọ wípé wọn ṣe gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ṣe ń ṣe wípé so many times làwọn wà nínú ilé yẹn tó jẹ́ pé kábíyèsí ò wà wo àwọn ọmọ yẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nì. Wọ́n ní kábíyèsí ò sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí fọwọ́ lẹ́rán. Ẹ mọ̀ pé bàbá wa kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń dá sọ̀rọ̀ báyẹn. Wọ́n máa ń fi ara balẹ̀ láti sọ ọ̀rọ̀ nítorí pé ẹni ọgbọ́n ẹni òye òun ni bàbá wa. Ọlọ́run fún wọn ní làákàyè. Wọ́n ní ìgbà tí màmá fashion tó sọ gbogbo ọ̀rọ̀ tó ń fẹ́ sọ wípé yàtọ̀ sí yẹn kábíyèsí wọn ò jẹ́ kí ọmọ àwọn ó padà sí inú palace pẹ̀lú ọmọ ẹ̀ wípé wọ́n ṣe welcoming party fún ọmọ àwọn wípé nítorí gbogbo àwọn èèyàn tó ń invite láti òkè òkun gbogbo wọn ni wọ́n lọ padà nítorí pé àwọn tó ń wá náà ra tíkẹ́ẹ̀tì tí wọ́n rò pé wọ́n máa ṣe ayẹyẹ yìí ṣùgbọ́n gbogbo wọn ló ní láti padà lẹ́yọ kọ̀ọ̀kan wípé kábíyèsí ò dẹ̀ sọ nǹkan kan pa ẹ̀ mọ́ wípé ṣùgbọ́n nǹkan tí àwọn bá wá òun ni wípé kí ló dé tó yẹ pé kábíyèsí ò ní time fún àǹtí wa fashion wípé àǹtí wa inú ẹ̀ ń bàjẹ́ lórí ọ̀rọ̀ yìí wípé ẹni tó dẹ̀ ṣẹ̀ bímọ tó yẹ pé àwọn ọmọ ẹ̀ ò tí ì pé oṣù mẹ́fà wípé ó máa ronú wípé kò dẹ̀ nílé fún àwọn ọmọ lọ́yàn. Wọ́n ní nǹkan tí màmá wa fashion sọ nìyẹn wípé òun dẹ̀ fẹ́ kí kábíyèsí kí wọ́n fa Queen Naomi àti àǹtí wa fashion lé ara wọn lọ́wọ́ nítorí pé àwọn méjèèjì nìkan ni wọ́n jẹ́ ìyàwó kábíyèsí nítorí pé àwọn méjèèjì nìkan ni Ọlọ́run yóò yọ̀ǹda ọmọ fún láàrin ara wọn nínú ààfin wípé kábíyèsí ní láti fa àwọn méjèèjì léra wọn lọ́wọ́ kó dẹ̀ máa gbé ayé ìrẹ́pọ̀. Wọ́n ní kábíyèsí bá dá màmá fashion lóhùn wípé ṣé tipátipá ni èèyàn fi ń báyàn ṣe ọ̀rẹ́ ni wípé Queen Naomi ti sọ several times kí àwọn olórí kí wọ́n dúró sórí ilé wọn wípé nítorí pé àwọn ò fẹ́ ìrẹ́pọ̀ kankan láàrin wọn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní ìgbà tí àǹtí wa dé sàlẹ̀ wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n sọ fún àǹtí wa George pé kí ló dé tó wá máa gba ààyè tó yẹ kí òun jókòó sí wípé kí ló dé tó jẹ́ pé Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Túndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist
politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àwọn tí wọ́n ní àǹfààní àti gbọ́ Gẹ̀ẹ́sì ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tí ẹ bá ní ìpolówó ọjà ní oríṣiríṣi ní a lè bá yín polówó ẹ̀. Ní èèyàn lè subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín. Ọlọ́run Elédùmarè á bá wa gbọ́wọ́ yín sókè. Ọlọ́run Elédùmarè á bá wa ràn yín lọ́wọ́. Ní orí ọ̀rọ̀ tí à ń sọ, wọ́n ní kábíyèsí fún màmá Fashion ní èsì wípé kí wọ́n sọ fún ọmọ wọn kó dúró sáàyè wípé kì í ṣe tipátipá lèèyàn fi ń máyàn ṣe ọ̀rẹ́, kò dẹ̀ ń ṣe tipátipá lèèyàn fi ń máyàn ṣe orogún. Wípé nǹkan tí Queen Naomi fẹ́ òun ni wọ́n ń ṣe, wípé àwọn ò dẹ̀ lè force wọn láti ṣe otherwise. Wọ́n ní ìgbà tí màmá Fashion tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ yìí di nǹkan míì mọ́ kábíyèsí lọ́wọ́, wọ́n ní bí kábíyèsí ṣe lé wọn jáde kúrò nínú palace wọn nìyẹn, pé wọ́n walk wọn out allegedly bí a ṣe gbọ́ ò. Wọ́n ní bí màmá Fashion bó ṣe fi ìtìjú tí wọ́n fi kúrò ní palace allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé ṣé tipátipá lèèyàn fi ń báyàn ṣe ni. Ẹ sọ lówe, ẹ sọ lórin, ẹ pa lówe, ẹ sọ ní gbogbo ẹ̀. Queen Naomi ní kí oníkálukú wà lórí ààyè and that is the best thing. Ṣé bí àǹtí wa Fashion yìí náà ló ń ṣe ṣekúṣẹyẹ, náà máa ṣe eku lénìí, náà máa ṣẹyẹ lọ́la. Wọ́n á bú Queen Naomi lénìí, tó bá tún yá wọn á tún bẹ̀bẹ̀. Wọn ò dúró sí orí ààyè wọn. Ẹ̀yin èèyàn lé, the best decision tí Queen Naomi take yẹn òun ló dá. Kán dúró sáàyè wọn, kán má bẹ́nikẹ́ni ṣe òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Àwọn obìnrin yìí they cannot trust them. Ṣebí ńgbà kan la gbọ́ pé àǹtí wa Fashion gan, ó ń bá wọn olórí yìí, ó ń bá wọn fọwọ́sowọ́pọ̀ tí gbogbo wọn ń pariwo lórí ọ̀rọ̀ ogun wípé kábíyèsí ń will àwọn property wọn fún Tádéníkáwọ́, pé ṣe ló ń pariwo pé ṣe bí òun náà bímọ fún kábíyèsí, kí ló dé tí kábíyèsí máa fún Queen Naomi nìkan ní gbogbo nǹkan. So kábíyèsí ti mọ nǹkan tí wọ́n wà after, pé lórí ọ̀rọ̀ property ni gbogbo ìjà tí wọ́n ń jà yìí dá lé lórí, pé kò sí nǹkan míì ń bẹ̀. So wọ́n ní bí kábíyèsí ṣe lé àwọn màmá wa Fashion jáde nìyẹn o. Bí a ṣe gbọ́ allegedly o, tá bá tún gbọ́ update, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin. Ọlọ́run aláàánú á bá mi dáàbò bo gbogbo yín o. Gbogbo nǹkan tí a bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ má gbàgbé subscribe, ọ̀fẹ́ ló bá dé, kò ná yín ní nǹkan kan. Ẹ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ dẹ̀ bá wa fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo yín nínú o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún èmi àti yín o. A dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, àpò yín ò ní gbẹ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.